a ti pín orílẹ̀-èdè yìí. a ti pín orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run fúnra rẹ̀ ti pín orílẹ̀-èdè yìí. Ọjọ́ náà máa mú ooru. Yóò mú ooru. Yóò mú ooru. Torí àwọn ọba tó ti jẹ àjẹ wọn á yàgbẹ́ sórí àga. Torí òjijì ló máa bọ́ sí. Òjijì. Ẹ̀kọ́lẹ̀ ẹ̀kọ́ orúkọ mi tèmi ni bàbá má sọkún mọ́. Ọba ẹ̀rí wà. Lójijì lọ́sàn kan òru kan lẹ máa gbọ́ pé ìjọba aṣọ ìlẹ̀kẹ̀ tẹ́ḿpìlì Nàìjíríà ti fàyà. 4 lórílẹ̀-èdè máa pín sí 5. 4 sí 5. Ẹ yẹ̀wò ìgbà tá a gba òmìnira. Ṣé Fúlàní wà ń bẹ̀? Yorùbá, Haúsá, Ìgbò, ìpẹ̀lẹ́ ló wà lórí line. Ẹ lọ wo fọ́tò 1960 pé wọ́n ti ń gé Yorùbá lége ó ti pẹ́. Lége láì ṣe mẹ́sì. Láì ṣe mẹ́sì kí. A ti wọ́n ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí òṣùwọ̀n. Olúwa sọ bẹ́ẹ̀ kò kún òṣùwọ̀n mọ́. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa nírú àsìkò yìí ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ according to the time tá a bá bá yín níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ ìkànnì yìí ọ̀dọ̀ bàbá wa ohun tẹ́ ẹ máa gbọ́ lónìí eléyìí tún yàtọ̀ àwọn wòlíì tẹ́ ẹ ti ń gbọ́ tipẹ́tipẹ́ bàbá tún dé láti wá sọ fún wa kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ohun tẹ́ ẹ máa gbọ́ rèé kí lọ́lọ́run sọ gan ó máa ṣẹlẹ̀ láìpẹ́ tó sì jẹ́ wípé tí ẹ bá àbí tá a bá àbí pé kí ló fẹ́ máa ṣẹlẹ̀ láàrin ǹjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ṣì wà bí ò sí mọ́ ẹ wo bí kí ló máa ṣẹlẹ̀ láàrin Yorùbá nation Biafra nation àtàwọn orílẹ̀-èdè tó ń bá wa bàbá aládùúrà James S. Olúwarántí ẹ sọ̀rọ̀ jù bàbá ń bẹ nítòsí bàbá ẹ káàárọ̀. Ẹ mà káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ ohùn Ọlọ́run lẹ́nu mi. Orúkọ mi ni wọ́n ti dá fún ìyẹn bó ti rí. tó bàbá orílẹ̀-èdè tá a wà yìí tá a pè lórílẹ̀-èdè Nàìjíríà bó ṣe rí yìí asámọ̀ pé ó tójọ́ 2-3 tẹ́ ẹ ti wà ní òkè ìpè yìí láṣẹ Èdùmàrè tẹ́ ẹ tuntun ń ṣiṣẹ́ Olúwa rà kí lẹ lè rí sí àwọn àkókò tẹ́yìn ti là kọjá. Ẹ ṣe mú tí ẹ ti pinnu pé mi ò sọ nǹkan kan lórí Nàìjíríà mọ́. Kí ló dé? Torí Ọlọ́run ti kọ́ lẹ̀. Ṣùgbọ́n àgbà tó Olúwa sọ pé ó di dandan fún mi láti sọ nǹkan tóun sọ fún mi kí n sọ fún gbogbo aráyé. Olúwa sọ fún mi pé méné tẹ̀kẹ́lì pérésì ni. A ti wọ́n ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí òṣùwọ̀n. Olúwa sọ bẹ́ẹ̀ kò kún òṣùwọ̀n mọ́ nítorí pé ìfẹ́ ara wa ló kù tá à ń ṣe. Bẹ́ẹ̀ ni torí pé a ti kó ẹran mérò. A ti kó ẹran mérò. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ yẹn bá sì kẹran mérò. Ẹ mọ̀ pé wàhálà ń bọ̀. Wàhálà ọ̀bá sí òun ò ní jẹ́ agbádùn. Àbí kò yé yín? Mo ń gbádùn yín bàbá. A ti pín orílẹ̀-èdè yìí. A ti pín orílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run fúnra rẹ̀ ti pín orílẹ̀-èdè yìí. Nígbà tí àìṣe déédéé ìlú kan dé ọ̀dọ̀ Ọlọ́run tó dàbí Sọ́dọ̀mù àti Gòmárà. Olúwa sọ fún ọba yẹn ó fi hàn àfihàn àwọn náà àfihàn àwọn olórí orílẹ̀-èdè yìí Ọlọ́run fi hàn wọ́n kọtí ikún ni. Wọ́n kọtí ikún. Wọ́n kọtí ikún ni. Ẹ mọ̀ pé ọmọ tí ò bá dẹ̀ gbọ́ ti òbí kí ló máa kẹ́yìn ẹ̀? Yọ kàbùkùn wá tẹ̀. Ìyàwó tí ò bá gbọ́ tọkọ lọ́ọ̀dẹ̀ kí ló máa ṣẹlẹ̀? Àwọn alé jáde. Wọ́n á lé jáde ìpínyà dé. Ìpínyà dé. Tó àwọn olórí wa ò gbọ́ ti Olódùmarè. Wọ́n ò gbọ́ tọlọ́run mọ́. Wọ́n ò gbọ́ tàwọn kí Bíbélì tó dé kí Quran tó dé. Àwọn baba ńlá wa sá ti wà. Bẹ́ẹ̀ni. Àwọn baba ńlá wa ti wà. Ẹ lọ wádìí ìgbà tí wọ́n gbé Christianity dé Ẹ̀gbá. Wọ́n bá wọn bí tí wọ́n ń ṣe ètùtù. Wọ́n ní ṣé kí wọ́n ní kan dúró káwọn tó gbé wá dúró. Wọ́n lọ béèrè lọ́wọ́ àwọn tó yẹ kán béèrè lọ́wọ́ ẹ̀ tó gbẹ́kẹ̀lé tó gbàgbọ́.
wọn náà pa àwọn àlejò tó dé yẹ gbà wọn àlejò ni wà náà. bàbá wọn ẹsẹ béèrè lọ́wọ́ bóyá ifá àbí kankan mi mọ nǹkan tó lọ béèrè nínú yàrá. wọn sá lọ wu yàrá. bẹ́ẹ̀ni wọn ṣe béèrè pé ṣé ká gba àwọn àlejò yìí ẹsìn wọlé àbí ká má gbà wọn. wọn ṣe nìkan gbà wọn. tó ọ̀rọ̀ lẹ ń gbọ́ yìí ọyà ẹ tẹ̀síwájú bá mi. ìgbà tí wọ́n gbà wọ́n tí wọ́n ní wọ́n àmú ìfẹ́ wá ṣe Christianity ní ìfẹ́ sí ṣe ìfẹ́ wá nú Christianity. Iná àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ṣé ìfẹ́ wà ń bẹ̀ mọ́. Olùfẹ́ owó, afúnni, agbéraga, àṣà ìbọ̀wọ̀ fún òbí. Gbogbo ẹni tó bá dẹ̀ ti ń ṣe nǹkan wọ̀nyí ìríra ni lójú Ọlọ́run. Ìríra ni lójú Olúwa. Tẹ́lẹ̀ nígbà tèmi wà ń kékeré wọ́n máa gbé iṣu báyìí ọ̀gẹ̀dẹ̀ wọ́n máa gbé sí ẹ̀bá ọ̀nà wọ́n á fi èédú wọ́n á fi fàlà sí ara ewé ọ̀gẹ̀dẹ̀ tàbí sára páálí ìyẹn ni pé iye owó tí wọ́n máa san tó bá débẹ̀ nígbà tó ọ̀làjú tó dé yìí tó ọ̀ràjú àfọ́jú tó dé yìí ọ̀fọ́jú tó dé tá a pè lọ́làjú ìfọ́jú ni. ìfọ́jú ni. Èyí tẹ́ ẹ̀sìn ń dálẹ̀ lórílẹ̀‐èdè ló jẹ́ pàtàkì. A máa ra ọ̀gẹ̀dẹ̀ à á fowó sílẹ̀ lẹ́ńbẹ̀ à á kó iṣu à á fi sílẹ̀ lẹ́ńbẹ̀ ó lè déjọ́ kejì lọ ló kó máa wá gbẹ́ni tó kó sí ẹ̀ máa wá kó owó ẹ̀. Kò sẹ́ni tó máa mú. Kò sẹ́ni tó máa mú. Ní ìgbà yẹn ìfẹ́ wà ìbọ̀wọ̀ fún àgbà wà ìbọ̀wọ̀ fún aláṣẹ wà à ń tẹ̀lé pé ẹ máa bọ̀wọ̀ fún àwọn aláṣẹ ṣé gọ́fúnà bọ̀wọ̀ fún ọba mọ́. Ní àsìkò tí wọ́n tẹ̀ ń bọ ọgọ́rọ̀ ọlá ọba lọ́wọ́. Tí ọba tí mo tẹ̀ tún rí ọba tó ń kúnlẹ̀ fún gọ́fúnà. Bẹ́ẹ̀ni. Ẹ̀gbin gùn. Àwọn wọ̀nyí lolúwa wò tó jẹ́ ìríra lójú ẹ̀ pé pín pé kí wọ́n pín orílẹ̀-èdè. Mẹ́rin lórílẹ̀-èdè máa pín sí márùn-ún. 4 sí 5. Ẹ yẹ̀wò ìgbà tá a gba òmìnira ṣé Fúlàní wà ń bẹ̀ Yorùbá Haúsá Ìgbò ìpẹ̀lẹ́ ló wà lórí line. Ẹ lọ wo fọ́tò 1960 pé wọ́n ti ń gé Yorùbá lége ó ti pẹ́. Lége láì ṣe Mercy. Láì ṣe Mercy kì í ṣe Mercy. Tí wọ́n ti ń gé wọn lége ẹ lọ wo fọ́tò 1960 kò sí Awólọ́wọ̀ ń bẹ̀. Kò sí Awólọ́wọ̀ ń bẹ̀. Òun ló sì roko tí ọkùnrin ọ̀nà kò sí. Ọdún ìgbà tí o ti síbẹ̀ ọdún wo la gba òmìnira. Ọdún wo ni ìjà ti bẹ̀rẹ̀? Ìjà tájà. Múnú mẹ́dùn pọ́n fún wa ní àdéhùn pé 100 years. Ní ká lò. Bẹ́ẹ̀ ní tó 100 ọdún bá pé. Tí ìgbéyàwó yìí ò bá dẹ́yìn lọ́rùn. Olúkálùkù lè máa lọ. Olúkálùkù ẹ̀pín gàrí bẹ́ẹ̀ ni. Ìgbà tí ìbẹ̀rù Ọlọ́run sọnù. Tí 100 ọdún pé. Tí Nàìjíríà di Fáráò. Fáráò pé Olúwa ní jẹ́ kí àwọn ènìyàn mi ó lọ. Jẹ́ kí àwọn ènìyàn mi kó lọ. Nígbà tán máa ní ká lọ wọ́n ní ẹ lọ máa ṣèjọba ṣùgbọ́n ẹ̀ ń ṣì wà lábẹ́ wọn. Ṣùgbọ́n kò sọgbọ́n tá a máa dá sísà. Ẹ gbọ́. Mo ń gbọ́ bàbá. Kò sí ọgbọ́n tí ìjọba orílẹ̀-èdè yìí lè dá sí àtàwọn òyìnbó tó ń tì wọ́n lẹ́yìn. Gbẹ́gẹ́dẹ́ máa tó gbin náà. Lálà olù. Lálà máa tó kútúpú áhù. Ṣùgbọ́n ọjọ́ náà máa mú ooru. Gbọ́. Ọjọ́ náà máa mú ooru. Yóò mú ooru. Yóò mú ooru. Torí àwọn ọba tó ti jẹ àjẹ wọn á yàgbẹ́ sórí àga. Torí òjijì ló máa bọ́ sí. Òjijì.
ẹ̀kọ́ lẹ̀kọ́ orúkọ mi tèmi ni bàbá má sọ kú mọ́ ọba ẹ̀rí wà. Lójijì lọ́sàn kan òru kan lẹ máa gbọ́ pé ìjọba aṣọ ìlẹ̀kẹ̀ tẹ́ḿpìlì Nàìjíríà ti fàyà. Aṣọ ìlẹ̀kẹ̀ tẹ́ḿpìlì Nàìjíríà fàyà. Ó ti fàyà. Àrá sán. Ọjọ́ náà lẹ tó mọ̀ pé Ọlọ́run sì wà ní Ọlọ́run. Èèyàn ló ń jẹ́ kò níbi rè Ọlọ́run ò rebi kan. Ẹ máa ṣeun tẹ́ ń ṣe. Ẹrù tẹ́ ò lè rù ẹ̀yin ìjọba Nàìjíríà, ẹ̀yin ọba lọ́ba, ẹrù tẹ́ ò lè rù ẹ máa di fún wa rù. Kí wọ́n máa di ẹrù táwọn ò lè rù. Bẹ́ẹ̀ni. Wọ́n dì í wa lórí. Jeremiah sọ owó wa ni wọ́n fi ń ta gúdúgúdú. Wọ́n ti fowó wa ra gúdúgúdú. Kò sólóòótọ́ mọ́. Bẹ́ẹ̀ni ènìyàn máa gba bíráìbù. Ta ló fẹ́ fọ́lọ́run bíráìbù bó lẹ fẹ́ fún sí? Níbo lọ báǹkì wo ló lù tọ́mọ̀? Àkáǹtì wo ni nọ́mbà Ọlọ́run? Nígbà táwọn dìde ní kọ́ fẹ́ sọ̀rọ̀ wọ́n ní kó máa dáwó owó ilé níjọba ọ̀run. Ìránṣẹ́ Ọlọ́run ni o. Ṣó ralẹ̀ sọ́run ni? Ọ máa kó búlọ̀kù láti ilé ìná yóò kó símẹ́ǹtì. Ṣé Abẹ́òkúta ló ti máa kùn ló máa ti kó búlọ̀kù? Abẹ́òkúta ilé àti lọ kó búlọ̀kù. Ọlọ́run jẹ́ àbájọ tí Jésù sọ pé tó ń bá máa padà dé ṣé ìgbàgbọ́ máa wà láyé? Níbo? Ìgbàgbọ́ tó ń sọ kì í ṣe ìgbàgbọ́ ká lọ bọ òrìṣà tá ká lọ bọ eégún náà ń sọ o. Ṣé a máa fẹ́ra wa? Tí gospel kan bá wàásù lénìí tó bá sọ̀rọ̀ tó bá máa jọ́ mẹ́jẹ wọn gospel ẹgbẹ́ wọn máa tún bù ni. Wọ́n á bù. À ń pariwo 1930 ṣé àṣẹ tó wà 1930 ló wà. Ìmọ̀ràn lèmi lè fún ààrẹ Ahmed Tinubu ọmọ olódòdẹ kórúkọ rẹ̀ má bàa parẹ́. Ọba tó sọ ẹrù fùdẹ́gàn gbogbo ayé ni agbára èèyàn ká o agbára èèyàn kan ká gbogbo Nàìjíríà ṣùgbọ́n kò ká Ọlọ́run. Bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ kò lè. Ẹ̀yin ẹ wo David ó pa kìnìún ó pa Mọ̀tẹ́kùn ó pa Gòláyàtì. Bẹ́ẹ̀ni. Sórí Sọ́ọ̀lù pa. Kò rí pa. A fún láṣẹ kó pa Sọ́ọ̀lù. Kọ́ máa pa ẹni tí wọ́n bá fẹ́ pa. Dídé Olúwa kì í ṣe pé kù fẹ́rẹ́fẹ́rẹ́ o ó ti dé. Àkókò ìjọba àti pín Nàìjíríà ti dé. A ti pín Nàìjíríà. A ti pín. Ìwé ẹ̀rí lolúkálùkù ń lò ń retí. Ìwé ẹ̀rí. Wọ́n ti pín orílẹ̀-èdè yìí. Gbogbo wọn tó ń sakú bakúbẹ́kúbẹ́ kán máa pín wọ́n kàn ń tanra wọn ni. Pé wọ́n ń tanra wọn ni. Kéèyàn ti lóyún káṣẹ́ máa ṣe ẹ̀fẹ̀tùsọ́mọ bíbí ṣé ẹ mọ̀ pé ṣé òun tanra rẹ̀ jẹ. Ẹ lu ẹ̀gbá. Báwa. Ṣé òun tanra ẹ̀ jẹ? Òun tanra rẹ̀ wá kẹ́. Ẹnìkan ní kíde kí mi máa sọ òyìnbó. Ibi ẹ̀rọ ti kó wá lẹ́rú fanakula èdè ìlú mi ó fanakula. Tá Hausa bá dẹ̀ wà ní House of Assembly ọ̀n Hausa o. Burúkú. Àwọn dẹ̀ ní Yorùbá àwọn Abẹ́òkúta ìwà ìgbọ́dọ̀ sọ Abẹ́òkúta. Bàbá nígbà tẹ́ ẹ̀ ń bá ọ̀rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ nípa pé nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ torílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ ẹ̀yà kan ń bẹ tí ò sí láàrin wa ìrìn ní ẹ̀yà Fúlàní. Kò sí láàrin wa. Àwọn náà lè sí àwọn ló ń jọba kí ló fà á. Ilé ìbá ń tòrò ọmọ àlè wà ní kó máa ń ilé bá ń tòrò kó máa lè wà níbẹ̀. Iṣẹ́ ọmọ àlè yẹ kò tí ìdàgbà. Lẹ́fẹ̀ẹ́ gbọ́hùn Dàfólì òwí kó pé gbogbo orílẹ̀-èdè yìí tó ń wà kó dẹ̀ran ọmọ ẹ̀ ti kú tìyè ẹ lágbà. For Madam Fodio. Òun ló mọ̀ tó ń fọ́dà. Ó kọ ẹ̀dẹ̀ ro torí ó fọ́dà gidi ni o. Ṣé kò fọ́ mọ́ kò fọ́ rú wọn ṣàpàwà ẹ̀? Ó ti fọ́. Ó ti fọ́. Ṣé ibi lọ máa kọ́kọ́ dẹ̀ran ni?
ṣé wọ́n ń dẹ̀ràn kiri l'Amẹ́ríkà wọ́n ń dẹ̀ràn kiri ní UK àwọn ibi tí mo ti dé ṣé wọ́n ń dẹ̀ràn kiri ní Germany bó àbí wọn kì í jẹ màálù ń bẹ. wọ́n ń jẹ màálù. kódà kéèyàn bá fẹ́ jàjà ara jájẹ. ẹran wo lèèyàn tẹ̀ fẹ́ jẹ tí. ṣé ń rẹ̀ jẹ ẹni máa ṣe pàtẹ́ ìṣòro ló máa lọ kẹ. sábàtíọ̀. bẹ̀rù wọn ti lọ rà kán ti máa pa kán bá máa pín bẹ̀rù wọn ti máa pín. ẹ̀dẹ̀ ṣe ṣe títí ẹ pé ẹran ẹlẹ́ẹ̀mí èèyàn jẹ́ ẹ̀mí ẹran kó jẹ́ ẹ̀mí èèyàn lọ. ó sùn wà bá a ṣe gbọ́ nìyẹn bàbá. ara mẹ́rìírí mi rójú ológbò látẹ. wọ́n lé màálù ṣe pàtàkì. màálù ṣe pàtàkì. ju àwọn èèyàn lọ. béèyàn ò lè ya màálù ẹni tó lé èèyàn máa ó ti dé. ẹni tó dá ẹ̀mí tó yàtọ̀ sí ènìyàn ó ti dé. ìpànìyàn ẹgbọ́n kíjọba sọ̀rọ̀ lórí ìpànìyàn ni. irọ́. ààrẹ báyìí sọ́n sì máa sọ̀rọ̀ tí wọ́n máa rán ọmọ ọ̀nà síná náà. kò ṣeé ṣe. ẹ̀san ti dé ṣẹ́rẹ́ àṣírí yìí ń tú yìí àṣírí yìí ń tú yìí kí mo mọ̀ fẹ́ fò lè ṣe. ẹ dáhùn ẹnìkan kó. kò sí ẹ̀wọ̀n ẹ̀ dẹ́. ó lè mọ́mọ́ ẹ nínú yàrá rò wá ó lè ń lọ líta. ó lóun mọ̀. ó lóun mọ̀ ṣé ó lè dúró wà ẹnìkan tó lè dá dúró lọ́lọ́run. ta ló fẹ́ dá Fúlàní dúró. níbi tán bá dé. níbi tán bá dé bá a bá ṣọ́ra kò ní sọ́ba lákè o Fúlàní rẹ̀ máa jọba o. gbogbo ẹran bá ń ṣe àánú wọn ń ṣe mí kó má parẹ́ lórí wọn. àwọn ọba. ìbẹ́ rọ́bà Olúwo. ẹ wò. ṣọ́ọ̀bà wà bẹ́míà. kéèsì lọ̀rọ̀ ni bàbá yẹn tẹ̀. ní ìtẹ́fẹ́ sọ sọ̀rọ̀ ẹ̀. Aláàfin náà ń bẹ́ẹ̀ àmọ́ bóyá káfíyàn lẹ̀ dìgbà mi. ta ló sọ̀rọ̀. ìṣèjọba lè dẹnu fọba jẹ. nígbà tí wọ́n ní tán lọ ààfin ọba ń gbé wọn kọ́ bá máa gbé bẹ́ẹ̀ kó má bàa rí àṣẹ ẹbẹ̀ lò. ìgbà tí èèyàn jẹ president wọn ṣe ní kó má wọ Sáàsù Rọ̀kì. wọn lọ gbé sáàfin tuntun níbi tí wọn ti rólẹ̀ ẹbẹ̀ fúnra wọn. kò sí láàfin àbáláyé. kò sí láàfin àbáláyé ńgbà tá a dé ọba bá ń dá adé ìṣẹ̀ǹbáyé tó ń jó bẹ̀m̀bẹ̀ tó ń jójó gìtá. bẹ̀m̀bẹ̀ tẹ̀ dùn yín tó ń jó tàkasófè. tàkasófè. tó ń pe Portable pé kọ́ wá kọrin. wá kọrin kó ń jó. ní fídíò ọ̀yá ẹ̀yẹ wá kọrin sí ń tàkasófè. èèmù tẹ mo orúkọ àwọn yẹn o. mo rọ́bà yìí ń kúnlẹ̀ mo rọ́bà yìí ń kúnlẹ̀ gómìnà mo rọ́bà yìí ń gbádé ìṣẹ̀ǹbáyé kó dẹ̀ ń fi jó lójú àgbo kó náwó. àwọn oníṣẹ̀ṣe ọ̀sọ̀rọ̀ àwọn aráàlú náà sọ. wọn ò lè sọ̀rọ̀ kẹ. kí ló dé. àrè wọn ti kó à ń papá mọ́ra. tọ̀ wọ́n ti kó wa ń papá. ibi ẹ bá kó wa dé o ibi ẹ bá kó wa dé o ẹ ó ṣàlàyé rẹ̀ fún bàbá o ibi ẹ bá kó wa dé.